ọ̀pọ̀lọ́ kẹta wọn ní ọ̀rọ̀ rẹ̀ ìjẹ̀rẹ̀ gbàgbé pé kìlà tẹ́lẹ̀ ṣe látọ̀rọ̀ ẹ̀ lójúdé ọ̀rọ̀ yín ò ní jojúdé sákẹ́sẹ̀ márùn ló bí rodo òrìṣàkè ló bọ́ máa kẹ́sẹ̀ márùn dodo ló fi sájà fájà wọn ìtòrí gbígbó pàjá wọn ìtòrí kíkan pàgbẹ́ gbálá ló kọ́ wọn kórí ẹ̀yàn mọ̀kàn ló gbàgbé lẹ́lẹ̀ òrìṣà kẹ́ni sánmà jẹ́ ọjọ́ òkú bá kún lójú ti fi méjì lẹ́nu lójú wọn. ètùtù tá a bá ṣe náà ni òfin dandan nítorí kíni lékeleke wọn ìṣẹ́yẹ alẹ́ àwọn olùmọ̀nà wọn ìṣẹ́yẹ ọkùnrin wọn fi dá wa ṣe bùgbé gbálá nílé àwo ó yẹ ẹ wá máa jẹ́ ẹ máa jẹ́ ní kọ̀ọ̀kan ẹ máa jẹ́ kọ̀ọ̀kan ìkúrẹ́ yín kété àrùrẹ́ yín kété gbogbo tá a ti ṣe dàṣẹ gbogbo tá a ṣe dàṣẹ gbogbo tá a ṣe dàṣẹ afẹ́fẹ́lẹ́lẹ́ ní sáwọlé ayé ẹ̀fúnfúnlẹ̀lẹ̀ ní sáwọlé ọ̀run ilẹ̀ mọ̀ pé ọ̀gẹ́rẹ́ alápọ̀wà ajẹ́rẹ̀rẹ̀ kálí ayé ọ̀gbàgbọ́ gbé ọ̀run òṣè gbámú ẹgbẹ́ mi ẹ má gbọ́ o tẹ bá jẹ́ ẹ̀ ní bọ́ tẹ bá gbé mi kò ní yá yín lọ́fọ́ wá gbọ́ òye kò láyẹ̀ pẹ̀ náà níbi ìrònú kò ní jẹ́ kí bá kúkúrú jà lórí yín kárí 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 sẹ́rí gbogbo ètùtù tá a ti ṣe bọ̀ látẹ̀. ó ń bà wá rere jẹ́ ni o ó ń bà wá rere jẹ́ o mo ló ń bà wá rere jẹ́ ni o ó ń bà wá rere jẹ́ o ẹgbẹ́kẹ́gbẹ́ ìwàkiwà ó ń bà wá rere jẹ́ o ó ń bà wá rere jẹ́ ni o ó ń bà wá rere jẹ́ o mo ló ń bà wá rere jẹ́ ni o ó ń bà wá rere jẹ́ o ẹgbẹ́kẹ́gbẹ́ ó ń bà wá rere jẹ́ ni o ó ń bà wá rere jẹ́ o ó ń bà wá rere jẹ́ ni o ó ń bà wá rere jẹ́ o ó ń bà wá rere jẹ́ ni o ó ń bà wá rere jẹ́ o. Baby, like what? Jimmy, what is wrong with you now? Why are you acting funny? Can you do she buys in that hour? It's alright. Mo ti mọ nǹkan tó ń ṣe. Jọ̀ọ́ torí Ọlọ́run, má bínú sí mi. Mo fẹ́ Ọlọ́run bá mo fi bẹ̀. You see, present situation, I won't lie to you, I'm seriously stranded. Mi ṣe wá mú wa stranded gan, but don't worry, I will make it up to you. Owó tó bẹ̀rẹ̀ tí mi ò yọ fún mi, mo kí torí ẹ ló ṣe wá dúró. Jọ̀ọ́ torí Ọlọ́run, máa fún ẹ. Okay? Okay. Actually, mo ṣe pé mo really bínú sí ẹ, but mo pé ariwa mi like situation wa kan get at me, mo fẹ́ kí n máa react bẹ́ẹ̀ kó tó fà ní mo bínú. Just give me that kiss, please. Baby, leave the kiss for now. Where are your friends? They're not around. Wọ́n sínlé, wọ́n ti jáde. Ó ṣàwọn pé tó bá ti di time báyìí nírọ̀lẹ́ báyìí wọn kì í sínlé. Wọ́n máa lọ síbi iṣẹ́. Ó dẹ̀ tún di àárọ̀ ọjọ́ kejì kan tó dé. So, wọ́n sí around. Wọ́n ti lọ bí iṣẹ́. What's the problem? Actually, kò sí nǹkan kan sí ni pé ibi tó fi máa ń kọ́ ọ́ bóyá òye bá ọ sọ̀rọ̀ bóyá ilé wà ní tẹ̀sí ṣiṣẹ́ bẹ́ẹ̀ kí wọn náà jó wọn àbó òfin ò bẹ́ẹ̀. Jimmy, is that what you want? Exactly. She be pressure to make ends meet. I'll talk to them. Sure. Àlùbáríkà ní kókó. Kí ló dé lórí Yorùbá? Súnkànmí, don't start. Don't even start. Má bẹ̀rẹ̀ rárá. Kí ni mo gbé lè? You see, guys, Sherry, nínú gbogbo course tá à ń ṣe, Yorùbá ló easy jù. Yes, Yorùbá ló easy jù. Là ń sọ every day, every blessed day. Kí wọ́n ló take ẹ̀ tó lè fi ka Yorùbá.
wálé bó ṣe ń sọ̀rọ̀ náà ṣọ́ra ọ̀dọ́ kọ́sílẹ̀ tí mi ò rí káàdì ayẹyẹ fi ogo àbí afẹ́tẹ̀fẹ́tẹ̀ kékeré kan Yorùbá ò yí sí mẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ mọ́ Yorùbá ló hà jù. Sukobi, one man's food is another man's poison. Bó ṣe lé lójú títí ẹ yìí ó rọ̀ bí ẹ̀kọ́ lójú Ọláwálé ni so kò lè límìnì lójú ẹ bó ṣe sọ pé ó lé ó lé. Ṣayọ̀ má dábọ̀ bọ̀ ẹ lòun kò fẹ́ serious ni èmi ń sọ nǹkan fún ẹ pé kò fẹ́ mọ Yorùbá yìí ni tó bá fẹ́ mọ̀ ó easy náà ṣebí Yorùbá ló sọ lẹ́nu Yorùbá lájọ́ sọ lẹ́nu yìí wo fi ọ̀rọ̀ ti tẹ̀ ẹ́ lẹ̀ àìlákàkún nǹkan òun ló ṣe you understand bí ṣe ń bọ̀rọ̀ mi bọ̀ torí wọ́n ní ẹni tó bá lọ òun ló bá kú. máa gbọ́ òbí tó tún bá sí finally mo ti gbà fọ́ kálù nítorí bá tọ́ sí ká máa fọ́. ọ̀rẹ́ mi owó ló ṣe pa ẹ̀ Adébáyọ̀ Yorùbá kí ni mo sọ. owó ló pa ẹ̀ owó ló pa ẹ̀. No. Kí ló pa gbogbo ayẹyẹ, kí ló pa gbogbo fàájì? Ẹja mi tọ̀, kí ló ṣẹlẹ̀ náà? Òòrùn ti pa mí lórí láti láìpẹ́ látàárọ̀, ọgbórí mi ti hó, kí ló ṣẹlẹ̀? Ẹni tó bá béèrè ọ̀rọ̀ ó fẹ́ di ẹ̀gbọ́n bọ́ tí mi kọ́ ni máa ṣàlàyé fún ẹ interpreter ṣàlàyé fún. Láwálé, ó mọ̀ kó tó ṣẹlẹ̀. Sórí èmi àti Sukobi àti believe pé course Yorùbá ta ṣe yẹn àti believe pàmò kárí ẹ̀ lè at the end of the day àdé mẹ́kẹ́ mẹ́ o a kò bí happy látàárọ̀ ni. Wow! Congrats my brother, congrats. Oh my God. Tí mo ṣe wá ẹ̀ mo ti wá decide pé láti òní lọ àṣà àti ìṣe Yorùbá mi ò ní fi ṣeré mọ́. That's good one. Ìwọ tí mo fẹ́ kẹ́ máa ṣe nìyẹn. Ìwọ tí lélẹ̀. Kí lélẹ̀ ìpàdé ẹ̀? True now. Owó ni. Ajé ni. Ọmọ! Ìwọ sì bá man, I appreciate you guys. So you from Louis, you come call Yoruba. Oh man, thank you very much. Oh man, God bless you. Everyone knows, everyone knows you like our Lord. Everyone, my call you about him, my Security. Fine, yeah. She gets. Oh, yeah, she gets now. Pardon, bó ṣe tán ẹ̀ pa bẹ́ẹ̀. Bíyá, ẹ pa, àbọ̀lẹ̀ mi. Ta ló, mo rò pé orí ẹ̀ dàrú, ta ló ń kí? Ṣé mo rán iṣẹ́ pé kò kí mi? Mo rò pé kò fẹ́ da fáwọn tó nìyẹn mo ní kó kí mi olórí burúkú fine boy ó fẹ́ lọ sí gẹ̀ẹ́tì fún wa àbí. Mo fẹ́ mọ ìbí lẹ́nu àwọn kíní fúláwà mi. Fine boy orí ẹ̀ tí wọ́n ń pè yẹn á kúrò lórí ẹ̀ right now. Ẹ ti rò pé mi ọ̀dẹ̀ ẹ jáde lánàá mo bẹ̀rẹ̀ ní ẹ̀yin jáde lánàá ẹ kí àpéyàwó yẹn ayé wà lé ẹ̀ dágbére fún mi o ẹ wọlé lóru ẹ tún wá ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ láàárọ̀ yìí àbí bẹ́ẹ̀ yóò ṣe sùn lèmi inú òsùn níbo ló dà. Mo fẹ́ gbé wá dé school. Àjọ wálé lálẹ́ àná nígbà tí ó sì tó máa sùn. Ẹ lọ sí school. Ẹ wọlé lọ.
Ó ní gbé mọ́tò jáde. Ó yá fún mi bàbá. Fún mi bàbá. Òun lẹ̀. Kókòrò dáàdì mi. Ọ̀rẹ́ mi kò ní mọ́tò yá ti síta. Wá gbé mọ́tò. Wá gbé mọ́tò bàbá náà kò ní lé. Wá gbé mọ́tò bàbá náà kò ní lé. Ó lò sí. Ó bá ọmọ mi ní kọ̀ọ̀kan. Ọlọ́run ní jẹ́ ó dáa fún ẹ. Tí mọ́tà kọ́ wá gbé mọ́tò. Ó yá. Ẹ ṣe lọ́kùn. Open this door. Àgùntàn tó bá bá ajá rìn dandan ni àjẹgbẹ́ o, ẹ yé hùwà ìbàjẹ́ o. Ó dẹ fọ́rẹ́ rẹ̀ hàn mí kí n lè mọrú ìwà tó ní o. Ó ń bà wá rere jẹ́ ni o, ó ń bà wá rere jẹ́ o. Ó ń bà wá rere jẹ́ ni o, ó ń bà wá rere. Gba jíńdà níbẹ̀. Ok, yá kàn bá yẹ fún mi jíńdà bẹ́ẹ̀. Ìbá lè fi jíńdà swagger. Ṣé kí ẹ ṣe ẹni tí bá yín délé? Yes. Mo máa ń wọ́ bẹ̀ wò lọ. Wọ́n ń ṣẹlẹ̀ báyìí ni pé gbogbo everybody náà mo ti rà kọ́ lọ́wọ́ wọn. Ó ti yẹ kó máa sáré lọ lo ATM. Máa gbé sínú mọ́tò. Máa lo ATM. Ṣé kí n tẹ̀lé yín sí ni àgbẹ̀? No, òṣìṣẹ́ àmójú mi. Ọwọ́ kalẹ̀ tí a. Àjọ ìyẹn ló máa ń la ìyá lálùbọ́sà ìyá ló. Tó máa lọ lo ATM. Bá dé máa kó owó yẹn fún ẹ. Ta ọ̀dọ̀ ló ti yẹ. Tó bá fi kú ọ náà gbà. Màá máa retí. Ó bọ̀ sí. Ẹ ṣé o. Ó bọ̀. Ẹ ṣé o. Bùdá kan wà rà lọ́dọ̀ mi bẹ̀ yẹn sì sọ wọ́n ní kí wọ́n bá yín pé kí n gbowó ńlá lọ́wọ́ yín. Anybody ò fún mi lówó lẹ́yìn nǹkan tó wà rajà lọ́wọ́ mi lọ́dọ̀ ní àkíyèsí òsì gbàjẹ́ ká mi. Èmi náà ní báwọn máa pé kí wọ́n gbowó lọ́wọ́ yín náà sọ. Rárá o. Ọ̀tẹ̀ tó náwó sọ̀ fún mọ̀ bóyá rí. Kódà mi gan mo tún máa ń gba jíńjà lọ́dọ̀ Yàkẹ́rì. Mo wé mi àti Yàkẹ́rì nìkan ló dẹ̀ ló ń bọ̀ wá fún wa. Wọ́n ní pé ẹ̀gbọ́n kan wá rajà ń sì ga àbí báwọn ṣá ó ṣàánú pé wọ́n ní kí wọ́n gba owó lọ́wọ́ ẹ̀. Anybody ò fún mi lówó lẹ́yìn ìbọ̀bọ̀ kan tó ti máa wá rajà lọ́wọ́ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kódà owó mi àti Yàkẹ́rì mọ̀ gan ni ó dẹ̀ máa mú wá láyé. Wọ́n ní pé èèyàn ní kí wọ́n gbowó lọ́wọ́ yín ẹ wá sọ fún mi pé. Anybody ò fẹ́ mi lówó o. Ẹ má kúrò nǹkan tí ò ṣe tèmi mọ́ mo ṣẹ̀dé bíbá yìí láàárọ̀ yìí. Kí ló ṣẹlẹ̀? Ẹni tó wá rajà yẹn báwo ló ṣe rí náà. Ó ga. Ó ga. Tútù ẹ̀. Wọ́n wá rajà lọ́wọ́ tèmi náà ṣọ́ọ̀bù ni wọ́n ìṣòwò. Ṣé ẹ mọ̀ ni? Wọ́n ti máa ròyìn ẹ̀ ti pẹ́. Ṣé kókò ní káwọn tèmi náà tó wá bá báyìí? ti rajà ń bí tó rà ń bí. Òun ló máa ṣẹ̀ mí lọ́wọ́ láàárọ̀ máa Lọ́dọ̀ sọ fún yìí. yín náà àwọn náà máa ṣẹ̀mí náà lọ́wọ́ àwọn náà máa ṣẹ̀mí lọ́wọ́ má wọlé. Àfi káyà aṣọ́ bọ̀bọ̀ yẹn kárí. Màá mọ̀ ọ̀kan tí màá ṣe. Káṣọ́ Màá lọ kárí sórí màbọ̀ jà. dédé. Wọ́n ní lówó lọ́wọ́ ẹ̀ sínú ọjà wa rà. Àfi pé owó mi wá fún mi. Nígbà lọ sórí ẹ̀rọ màá mọ iye ọ̀kadà tí màá gbé. Owó Èmi tí mo ṣe wá pẹ̀lú ọba ìsìn mo ṣe tí máa Ó ti ṣọ́ sinwin sá. Oh please come off that, come off that. Kí ni gbogbo nonsense tẹ́ ń bá mi sọ? Kò possible. Ẹ̀yin náà mọ̀ pé kò possible kí n bá yín ṣe iṣẹ́ orí burúkú iṣẹ́ òfò tẹ́ ẹ ṣe. No now iṣẹ́ tẹ́mi etí méjì àbí etí mẹ́ta tí ò lè bá a gbọ́ sí.
ẹni kí àwọn bá yín ṣe I know kò lè possible I can't do it mi ò lè ṣe. bọ̀bọ̀ sọ̀rọ̀ etí ló fi ń gbọ́rọ̀ sọ̀rọ̀ má pè mí pa. iṣẹ́ táwa ń ṣe iṣẹ́ ìdọ̀tí ni àbí. yeah of course iṣẹ́ ìdọ̀tí ni o mọ̀ mo sọ fún ẹ báyìí nísìnyí báyìí pé iṣẹ́ ìdọ̀tí ló ń ṣe kẹjá wọn bẹ́ẹ̀ àbúrò yóò tún dáa. farabalẹ̀ kò pariwo má bàa pariwo kò pariwo ara farabalẹ̀ mo ṣáà ti sọ àwọn tó ń dùn ẹ̀ mo ṣáà ti sọ àbí kò bọ́ sílùú kò máa ṣe fine kò fẹ́ bèrè kankan lọ́wọ́ ẹ̀ ni iṣẹ́ ìdọ̀tí tá à ń ṣe ilé láti ń ra kankan tó wọ́n nínú ọkọ̀ tó ní pátápátá tó wà chíìfì nílé inú iṣẹ́ ìdọ̀tí láti ń fọ ẹ̀ wọ́n wà ńlá ẹnu ẹ̀ ó là láti bí báyìí ó dágbárí ẹ̀ ó ń sọ fún wa pé àwọn aṣiṣẹ́ ìdọ̀tí lẹ́nu náà Ọláwálé lọ́sẹ̀ kò fàjà o ṣùgbọ́n èmi àti àmì já o ṣe wọ́n lọlé nínú kó lẹ́rù ọ̀pọ̀ nílé àwọn èrò tá a fi owó iṣẹ́ ìdọ̀tí rà fún ẹ kò lè jáde bàbá Ṣayọ̀ lísẹ̀ mo ṣeré o kó ẹrù ẹ̀ kó jáde. Súnkànmí okun òkè wó ruru ká wà ruru náà ó yẹ ká rántí pass wa ìwọ náà mọ̀ pé Ọláwálé ní ìbílẹ̀ yọ̀ǹgbà wa so a ní láti ṣe bẹ́ẹ̀ fún. Ṣayọ̀ kí ni nǹkan tó ṣe tẹ́nìkan ṣe rí kí ni nǹkan tí Ọláwálé ṣe fún wa tẹ́nìkan ò ṣe rí sọ fún mi náà wọ́n á sọ rubbish fún mi sìn sí olú pàlàpàlà ẹ̀ rubbish ẹ̀ má try pẹ̀lú mi o kókó ẹ̀ kó já inú lé ní ìdí ọ̀gbọ̀n bọ́ọ̀ náà kí olú pàlàpàlà ẹ̀ ìṣẹ̀dá àṣẹṣẹ́ ìdọ̀tí àbí máa rí páàkì ẹ̀rọ ẹ̀ kó jáde. Súnkànmí kò yẹ kí wọ́n náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà wọ́n náà mọ ọkọ̀ tó bí àìdọ̀ ọ̀rọ̀ yìí kò yẹ kó sọ̀rọ̀ bẹ́ẹ̀. mo Ṣayọ̀ ìwọ náà mọ̀ fúnra rẹ pé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ òfò iṣẹ́ ìdọ̀tí ni. ó tún sọ pé ṣé ó ṣì iṣẹ́ òfò ó ní láti máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ó ṣáà ti rí pé ó jẹ́ pé Súnkànmí ti bínú sí i. ṣé ìwọ tí mo sọ dáa ni. ó dáa but relax ṣùgbọ́n máa bá a sọ̀rọ̀ ṣùgbọ́n trust me I'll talk to you. My love, Commander Mirror lójoojúmọ́ ni. I swear to God. You see, every time tí bá ń wò ẹ́ báyìí, Commander baby mi ò bẹ̀rẹ̀. And I want to assure you something. Mi ò rò pé mo lè nífẹ̀ẹ́ obìnrin mi mọ́ lẹ́yìn ẹ̀. Ṣé lóòótọ́? Oh yeah, baby, I'm 100% sure. Mi ti rí. I'm 100% sure. As in, assurance ni ó pé jù. Yes. Ṣé lóòótọ́? Baby, you máa doubt mi ni. Oh, you máa doubt ìfẹ́ tí mo ní sẹ́. Because I know it's just a pure love. No, is that even doubting you? So, ọkùnrin kan máa ń bá mi nígbà yìí ló máa yá sí wọn á lọ ti rí cute babe kan tó fáìn jùjùmọ̀ kí. Jumi ṣé ilé possible ṣá ṣùgbọ́n fún àwọn àgbà máa ń sọ̀rọ̀ kan wọ́n ní akẹ́ńgbà kàtà lọ́wọ́ akéètì ẹnìkan kì í gbalẹ̀ bàbá ọmọ lọ́wọ́ ọmọ ẹnìkan kò lè gbà ẹ́ lọ́wọ́ mi anybody dẹ̀ lè gbà wọn náà lọ́wọ́ mi àwọn dẹ̀ lè gbé mi náà lọ́wọ́ ẹ̀ ìkúrò lálábàákọ ìwà ẹ̀mí àti ẹ̀. Oh, that reminds me. Nǹkan tí mo ní kó bá àwọn ọ̀rẹ́ tí wọ́n kọ́ out. Oh, Jimmy, my brother and guys here, I don't even want to talk about it, please. Meaning? Please, check out that bed, Joe. Kí ló ṣe? Wo fi wọ́n lẹ̀ mi fẹ́ bá wọn sọ kankan mọ́. Oh, don't you? Hello? Yeah, bẹ́ẹ̀ ni ma. Ọ̀dọ̀ Láwálé ni mo wà. Okay, ma. Mo ti gbọ́ máa ń bá mi sí. Sísá mi. Kí ló fẹ́? Wọ́n fẹ́ kí wọ́n lọ bá wọn rà. Kí wọ́n máa lọ. Later. Jimmy. All about it. Why? You won't remember sharing. I'll go on later now. Jimmy,
Ọmọ wa ti pé bó ṣe gbọ́ gbọ́dọ̀ mi wà ẹ́ sìn wọ́n lè fi máa bínú so tètè wọ́n máa lọ kó wá lọ jẹ́ṣẹ́ tó fẹ́ rẹ̀. My phone's idiot, so I can go to the car later. Same here. Èmi yóò fẹ́ ní ibẹ̀ but ṣùgbọ́n bó ṣe pè é tó sọ fún gbọ́dọ̀ mi lọ wá. Wọ́n dẹ̀ láwọn fẹ́ wá tètè. Wọ́n ní ọmọ má pa ni ọmọ má pa mi. Níjọ́ kan wọ́n máa di ọmọ má pa rẹ̀. Wọ́n ní ìran mẹ́ta kò kí ń tòṣì. Ìjọba ò ní tiẹ̀ ṣe jẹ́ tó ṣe fẹ́ tòṣì o. Mo ní kó fi ọmọ wálé olórí burúkú yẹn sílẹ̀. Ọmọ tí ò ní ìran yẹn mo ní kó fi sílẹ̀ o ò fẹ́ gbọ́. Ṣé ọmọ tó yẹ pé àwọn ẹgbẹ́ wọn máa fàṣẹ lọ láti àárọ̀ ohun yìí máa jókòó sílẹ̀ ó máa tẹ́sẹ̀ lẹ́sẹ̀ ni bí omi adágún tó bá wà ní òní gbọ́ ó fẹ́ di alé tí lápá ọmọ èmi kò ní gbà fún ẹ èmi Adérónkẹ́ ọmọ Williams mo ò ní gbà fún ẹ nínú ilé wàá gbà. Ogun aláyàn yìí o. Ṣé wọn kì í lẹ́gbọ̀n ni mo lẹ́gbọ̀n nítorí Ọlọ́run? Fetílẹ̀ kí ló dé gan náà? Ṣé ẹni tí olówó ni ṣé kò lè ní lọ́la ni? Ẹ má lọ bọ̀bọ̀ ìpínlẹ̀ tó wà nìkan ni mo lè lọ́ọ̀bù ni. Orí sínú lẹ́yìn náà rí bí kan gbà lọ láti jọ kí tiẹ̀ ní gan. Gbogbo nǹkan tó sọ ni mò ń gbọ́ o. Bóyá ẹ̀yin ni mo bá wí. Gbogbo ẹni mò ń gbọ́ o. Ọmọ burúkú ìsọ̀rọ̀ mọ́bí jẹ́ tó bá gbé ẹ̀fọn yìí sí tí o lè fi nǹkan tí mo fi ló kọ. I will try. Kí ló tó pa? Kí ló dé? Ṣayọ̀, fóònù ẹ̀ ring bọ̀, ó dàbí èèyàn tó pè é náà ló send message. Súnkọ̀ mi ni àdírẹ́sì bẹ̀rẹ̀ ló sẹ́yìn. Òun gan ló pè mí gan tẹ́lẹ̀. Mi ò wá fìlà bí mi ti ẹ̀ jáde fún ẹni rẹ̀ mọ́lẹ́ nìyẹn. Ó fọ́ ni ó lọ síbò ọ̀rọ̀ owó là ń sọ pa yìí là. Wọn kò fẹ́ mi tó bá máa jọrọ wò ní ẹ lọ ní máa advice ní kẹlẹ tó bá jọrọ wò lò. Òun ló ní jọ yẹn a gbọ́dọ̀ jọ lọ lè mo mọ̀ pé láìpẹ́ owó gan mo mọ̀ pé láìpẹ́ owó jọ bá mi plug ẹ̀ padà bá mi plug ẹ̀ padà. Èrè wọn àwọn òde ó ní pé wọ́n máa lọ tó bá ti jẹ́ ọ̀rọ̀ owó obìnrin ṣáá owó ni wọ́n mọ̀ lẹ́yìn owó lọ́rọ̀ obìnrin kí ló dé. Àǹtí ẹ̀yàmà jọ́wé tàbá ẹ̀yàmà ìwé lè ṣiṣẹ́ àpá ẹ̀kàn fresh in every time ojú mi kàn dán ẹ̀kàn àti Rónkẹ́. jọ ta ló bèrè ta ló fẹ́ rí níbo ló ti wá. Àǹtí èmi ni Ọláwálé. mi ò mú ẹ o ṣé ATM ni wọ́n ni àbí wọ́n lọ́ọ̀yà sí mi 1000 lọ ṣàlàyé fún mi. Àǹtí Jùmọ̀kẹ́ ni mo béèrè. Jùmọ̀kẹ́ ni wọ́n béèrè ìwọ ọmọkùnrin yìí ò lọ́rọ̀ gbọ́ o èmi ni mo ti sọ fún ẹ pé mo ò fẹ́ rí ẹ nínú ilé yìí mọ́ ó ṣe ya létí lápá ọkùnrin báyìí ná sórí kí n tó di ojú mi kí n tó là kó ṣe ẹ kó máa lọ. kókó má jẹ́ kó fún mi ṣe wẹ̀ orí bó ṣe rí àbírùn ọmọ tó jẹ́ kí wọ́n ti fi ìṣẹ́ wẹ̀ yìí ó wá fẹ́ kó ṣe orí burúkú ó fẹ́ kó àbúrò mi wọ́n máa sọ ní ti hàn má jẹ́ kó ṣìnú ẹ̀ o ṣé àwọlé lọ jàre ọmọ burúkú òṣì gbé tó sì méjì wá sí ibà yìí ó lóun béèrè ọmọ àlè játijàti
Jọ̀wọ́ bínú sí i, dáríjì mi. Má bínú sẹ́fún mi o. Ara ọmọ ló ta wọn. Kò sẹ́ni tí rẹ̀ máa ṣe tí ò ní rí ara. Wọ́n fẹ́ better life fún wa ní jọ torí ìlú ọmọ Àǹtí Rónkẹ́ dọ̀tí mi. Kò sí nǹkan tí Àǹtí Rónkẹ́ ò fi mí wé. Àmọ́ mo mọ̀ pé lágbára Ọlọ́run níwọ̀n ìgbà tọ́lọ́run bá ṣì wà lókè èmi náà máa jẹ́yàn pàtàkì láwùjọ. Lágbára Ọlọ́run. Torí Ọlọ́run má bínú. Tí o bá ń bínú sí mi nísìn, táǹtì mi ò ń bínú sí mi, ẹ má fi mí sí tight fún mi. Please. For the sake of our love, torí Ọlọ́run jọ̀ọ́. Ojú mi nà. Are you sure? Yeah, I'm okay. My dear, there's something I want to tell you. What is it? Kí ni kọ́ náà sọ fún mi? I'm pregnant. O máa ṣẹ́ oyún yẹn ni. O máa ṣẹ́ ni. Ṣó ti gbọ́? O máa ṣẹ́ oyún yẹn ni. Àǹtí ẹ ní sùúrù. Dátò náà kì í ṣe ọmọdé, ṣe bó ń gbọ́. O máa ṣẹ́ oyún yẹn ni. Lójú ẹ̀mí mi kọ́ ló máa ti fẹ́ ọmọ akúṣẹ́ yẹn. Tó bá ní pé ò ní ṣẹ, mo máa dà ẹ́ nù sí àyà rẹ̀. Àwọn òbí wa mo wà ṣọ́n pé mi kíbi tó bá wà, ọmọ máa bínú sí ẹ. Ṣé fẹ́ gbọ́ nípa oyún tó wà nǹkan pè láyọ̀ àti àlàáfíà ni màá fi bí. Mi ò ní ṣe náàdà, ẹ̀yin lára yín ò lè gbà o. Bẹ́ẹ̀ ni máa kó òun lé ni o, bẹ́ẹ̀ máa kó òun lé ni o, pàṣọ lẹ́ẹ̀kan. Oyún yìí máa bí ni, ṣé ti gbọ́? Wọn ò bí ẹ dá, ó ṣe kí ni? Jọjọjọ, ṣé ó ti lògùn fún ẹni? Sórí tó bá wá ní pé ò ní ṣe oyún yẹn, wàá yẹra fún mi nínú ilé. Wàá kú ẹrù ẹ, wàá kó jáde. Àǹtí ẹ take it easy now. Sọ fún mi pé kí n take it easy jọjọjọjọjọ, má ti sọ fún mi pé kí n take it easy. Jọ, ṣé ìwọ lóyún fàkúṣà àbò bímọ fàkúṣẹ? Ọlọ́run jẹ́. O bímọ fàkúṣẹ, ìwọ wá ń wo ọ̀rẹ́ ẹ̀ tó fẹ́ kó sí kòtò, o bá so tọ̀rọ̀, o wá ní kí n take it easy. Gbà mí bí. Àná aláàmì, ìrìkà ráìsì méjì, ó mì sí ilé, bèrè lọ́wọ́ ẹ̀ gbólókù lọ. Nínú ilé ìkọlù máa ti bí gbogbo oúnjẹ mi tó dẹ̀ ń kó fún Ọlọ́run ló máa bí wèrè tí wàá ó fún ẹ lóyún. Ó ti bọ ayẹ, ó fẹ́ bọ̀ wà tó ní. A ní òṣè ní yá jẹ́ bí ìgìrì sí ẹ̀ lára. Má ṣe oyún mi. Ọláwálé, Ọládìméjì ni mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí yín bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ tí mo fẹ́ sọ. Wálé, ǹjẹ́ ọtí ẹ̀ mọ́rọ̀ òkú tó pa ìyá yín báyìí? Ìgbà tí wọ́n fún alára àti ọmọ orókú tó pàyà rẹ̀, ṣé Ọládìméjì ni wọ́n wà bí báyìí? A máa ju gbogbo rẹ̀ lọ, ẹ̀rí kélédùà kó ṣàánú ọkùnrin, kó jẹ́ kọ́wọ́ ọkùnrin ó tẹnu. Ẹ̀rí bọ́kùnrin bá wà tí ò bá ṣiṣẹ́ tó sàn lọ́wọ́ rẹ̀, kò ráyé wá. Ẹ wo àìlówó ìyá ọkùnrin nítorí pé n ò lówó lọ́wọ́, kò sọ́nà àtijẹ àti mu, àsìkò ènìyàn yín lóyún sí. Nígbà wá lóyún ló wá wò pé méjì lòun bí sílẹ̀ yìí, kò tí ì ṣe nǹkan kan tọ́mọ gan lè sọ pé òun jẹ lájẹyó. Ọkàn òun gan balẹ̀, ibi tó ti róore o. Ìyá yín bá rò lọ́kàn ló bá lọ rí ṣẹ́yìn. Oyún tí ìyá yín ṣẹ́yìn lọ bá lọ. Ọláwálé, wọ́n fẹ́ kí mi lọ.
ẹ̀tẹ́ tí yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́ mi báyìí. Ọláwálé lọ́dẹ àti ìwọ náà láti méjì ìwọ náà kí n gòkè àgbà bọ̀. Ìgbàkígbà tó bá máa yá tẹ́ ẹ bá tó èèyàn tí ẹ ní obìnrin ẹ má jẹ́ kóbìnrin ṣẹ́yún máa yín lọ́wọ́ o. Bóbìnrin bá ro lọ́kàn pé wọ́n ṣẹ́yún ẹ fún rere rẹ̀ síta ẹ pariwo rẹ̀ káyé ọgbọ́n kán lè mọ̀ pé ẹ lọ́wọ́ sí i. Dádì, ibi tẹ́ sọ̀rọ̀ dé àti ibi tí ẹ sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ. Mo dẹ̀ nígbàgbọ́ pé ó yé Ọládìméjì náà. Ó yé mi jù bẹ́ẹ̀ lọ sá. Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa. Ọlọ́run ní fi ikú tó yáwó pa yín. Olú ọmọ tó sọ kọ. Ẹ máa pẹ́ fún ẹ Rẹ́jí. Èmi náà ti gbà kádàrá tí mo fẹ́ sọ fún yín náà. Nígbà tó dábọ̀ ẹ má jẹ́ ẹnikẹ́ni náà yín obìnrin kankan gbọ́dọ̀ ṣẹ́yún mọ́ yín lọ́wọ́. Jùmọ̀kẹ́, mi ò lè ever advise ẹ láti jẹ́ kó ṣọ́ mi. Júmi, mi ò ní títorí pé mi ò lówó lọ́wọ́ kí wọ́n ní pé máa fẹ́ mí èrè o. Tó bá lọ ṣe oyún yìí, nǹkan tá à lè rí tó bá lọ ṣẹlẹ̀ nǹkan. Ẹsẹ̀ fi oyún yìí lẹ̀. Mo lè fi dá ẹ lójú rí pé gbogbo nǹkan tí bá lè ṣe láti fi tọ́jú ẹ máa ṣe. I'll make sure you're comfortable. Mi ò dẹ̀ ní jẹ́ kí ìyà jẹ. Lawale, are you sure about this? I'm sure. I'm scared. Don't be scared. I love you. Okay? I love you too. Ọpẹ́ kí ló ṣe ẹ́ kí ló ju ẹ lọ́wọ́ tó fi jólẹ̀ last time tẹ́lẹ̀ tẹ́jọ sọ̀rọ̀ abroad mo mọ̀ pé wà but nígbà tó ti dé mi ti ẹ̀ gbọ́ kankan pa ẹ̀ àfìgbà tí mo rí ẹ lọ ọjà kí ló sọ ẹ́ sínú ọjà tó wà lọ jalè lọ ọjà ṣé o mọ̀ pé tó bá gbọ́ bá pa ẹ̀ ni. Ó ti ẹ̀yà mi lẹ́nu ẹ̀rú bá mi gidi gan máa kí n pa ọ̀sán ọ̀tọ́ ní pé ta dúró pé ọ̀bọ̀ tó ń lé lọ yẹ pé kí n máa fi mọ́tò bẹ̀rẹ̀ sí nílé ibi pé ẹjọ́ plan ẹ̀ ni aláyé ọ̀rẹ́ mi yìí máa ń sọ fún mi pé abroad ló wà kí ló wá dé tó wá jẹ́ pé ó wà lọ di báyìí. Tí mi sí bí gbàràdọ̀ fà ó dẹ̀ jalè mi lórí ó wá láwọn owó kan ló yẹ kí n sọ àwọn náà lọ ní lórí nǹkan tí ẹ kọ́kọ́ kú òní ìbẹ̀rẹ̀ mọ́ gbogbo tó dín àwọn àti bá mi sọ ṣùgbọ́n ìwọ̀nba owó tèmi náà tó kó wá bí àwọn owó ìtàn wọn ti bá mi lọ tán gbogbo àwọn èèyàn tí mo kó mọ́ra wọn ti bá mi náwó tán tó wá sí nǹkan kan mọ́ wọn wí kí lèmi náà lè ṣe èrò owó láti padà lọ sọ ìgbà tó tiẹ̀ tí wàá bá mi sẹ́tù ti nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́hùn tán mi tún wá lè wọlé mọ́tò mi lówó tíkẹ́ẹ̀tì náà bí báwo mo fẹ́ máa jẹun mo fi dọ́gbọ́n tinú ọjà yẹn pé ní tiẹ̀ máa wọ ọbẹ̀ òní kan máa píìkì nǹkan àbí méjì tí bá rí píìkì báyìí àwọn ẹ̀ tí máa ń tà fáwọn ìyá tó wà ń lé tó wọ́n lè lọ sọ́jà ó wà ń bẹ̀ tèmi náà máa sì ti máa jẹ́ ń bẹ̀ ó wà ń bẹ̀ ilé ẹ̀dẹ̀ máa wọ̀ọ̀kì máa wo ó wọ̀ọ̀kì ó bẹ̀ pété mi ìlàsọ iṣẹ́ jábọ̀ lórí. òyìnbó wá gbọ́ nǹkan tó sọ. ga àbọ̀kú wa ọ̀rẹ́ mi ti yàtọ̀ gan ń dọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ já mi sí i kílẹ̀ tó ń ṣe ń sìn yẹ́ mọ́. sórí Ọpẹ́ tó bá pẹ́ kí ọkọ tó lè ṣe tó bá ti lè ṣe ọba rówó. kí ló sára mi tí ò jọ lọ máa ṣe ìdá èmi. ẹ má wọrí
àbá sọ bàbá ajá ẹ̀ báwọn ìfọkàn ẹ̀ balẹ̀ ọ̀rẹ́ mi náà lé ẹ sí nǹkan tó síbi bẹ́ẹ̀ tiẹ̀ sí àpò tí wọ́n tó ṣe ó kú jẹ ká tó kú yẹ kó ṣe. ṣé a máa lọ bí ilé yín gbàgbé wọn àti ẹ̀rú nǹkan kan fún mi jẹ. oyún jálọ. ìjàmbá àmì ẹ̀ka parí ẹ̀ tọ́fẹ́ bá àmì ẹ̀ka yọ pé ní ìpa ní ọ̀rọ̀ ó ti ẹ̀dẹ́ kárí àtẹ̀kọ́. nísòro ìfọkàn balẹ̀. kó má dàbí pé kí ní ló wà là ìyẹn pa ní gangan ni wọn. ó sì wà là. ìṣàánú ìwà ìbójú tí ìsìnkúrẹ́ ìjọ tó yìí tẹ̀. fọ́rẹ́ rẹ̀ hàn mí kí n lè mọrú èèyàn tó jẹ́ ó bá fọ́rẹ́ rẹ̀ hàn mí kí n lè mọrú èèyàn tó jẹ́ ó dẹ̀ fọ́rẹ́ rẹ̀ hàn mí kí n lè mọrú ìwà tó ní o ó ń bà wá rere jẹ́ ni o ó ń bà wá rere jẹ́ o ó ń bà wá rere jẹ́ ni o. You don't want to answer us, right? Nah, 4:15. I do. Oh, shut up! Fuck you. Nah, 4:15. What I'll be at my airport. Nígbà tí ẹ máa fi drive lélẹ̀, Ọlọ́run jẹ́ kí traffic kù. I did in exactly 4:35. Ẹgbẹ́ sọ fún ẹ wípé owó tó ń gbére yẹn wọn ò fẹ́ tó ọ̀pẹ̀ sílé o. Káwọn yẹn má bàa máa tó èso. Ó ní kí wọ́n gbé wá. Ẹgbẹ́ ẹ̀ fún ìwọ náà fún. Wọ́n pé àwa. Ìwọ idiot! O ò rẹ́dì láti bá ẹgbẹ́ ẹ sọ̀rọ̀ pé yóò kí máa ń láhùn. Náà ẹ láhùn. Àwa tí ẹ láhùn sí àwa làdé yìí. But the mistake tí ẹ̀yin guys ṣe ni pé ẹ ti gba ẹgbẹ́ Ọlọ́run máa ń ṣọ́yàn. Àní àwọn kan wà náà táwọn náà máa ń ṣọ́yàn. Àwọn kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Ìránṣẹ́ èṣù náà because I'm a wọná. Now I'm working for devil. Now, if I can get that right, you go inside now and count the money. Give it to the guys. Now! Yeah, okay. Should we listen? I'll find a room. She wants to get keep like quite strong. Ni mama. Jésù ni mama. Ó lọ church. Bẹ́ẹ̀ni sá. Sure. Look at my face. Ojú mi dára. Ṣé o lè gbé sọ̀rọ̀ látẹ̀kùn? Torí tí ló bá bí mi. Bí a dìde wá, kò wọlé kó lọ bí owó yẹn wá. I'll go, sorry sir. Sorry, I'll go. Make you don't mind anything they want. Make you don't mind anything they got. Don't talk anything they like. Gonna you get your life up. Hey, I see you. Oh, bad. Oh, God. Ṣùgbọ́n pé ìwọ ló sọ pé ó fẹ́ ṣe fàájì iṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ ìdọ̀tí lọ́jọ́ ẹ̀ wo ló ti dowó fún wa. àdìdì onígbèlú wa. sórí ìgbà ìmọ̀ lòun sọ̀rọ̀ bẹ́yẹn nísìnyí tó ti wá hustle tówó ti wà lẹ̀ wọ́n náwó lọ́rùn wọ́n ń ṣayé lọ́rùn kò sí club lọ́rùn ayé náà ní gbogbo ẹ̀mú so jẹ́ ká ṣayé jẹ́ ká lọ rock town. ẹyẹ bọ̀ ṣùgbọ́n pé tí bí bá sọ fún ló máa pọ̀ tí wọ́n fẹ́ sọ fún olè ọmọ gbójú bẹ́ẹ̀ jọ tó bá sọ fún ló máa pọ̀. ẹ̀gúsí rẹ̀ ayé tèmi má kàn án ẹ̀ mọ́kọ́ tó ṣẹlẹ̀ ń ṣe ilé professional náà professional kan máa lọ sí club. torí tí wọ́n bá lọ ń chin nínú ilé àwọn ọmọ ibà yẹn máa rọ́ọ̀kì ẹ̀ kó tó di bá a ṣẹ̀ṣẹ̀ wá lọ rọ́ọ̀kì ẹ̀ ní town. ó wà ní àgbọ̀jẹ̀nu rẹ̀ ọ̀nà ẹgbàá gbogbo ìṣẹ̀lẹ̀ babes ẹjọ́ ẹ̀ lọ ẹ̀mí dj in the house. ẹ ṣàmì pé 300 level ẹ̀gbọ́n mi wà 100 level èmi wà èmi máa ní ìdówó jù mọ́ mi wọ́n mi ẹ̀ ń cheat mi ẹ jọ. ẹ ti jẹ́ kí nǹkan tí mo fẹ́ mọ̀ ẹ ti jẹ́ kó sùn mí báyìí. owó tí mo fún yín kí lẹ fi ṣe mo bèrè ni and you're very stupid. I gave you money
ṣé must you tell him. mo sọ fún ẹ ta ló sọ fún ẹ. ó sọ kọ́kọ́ fún báwo ló ṣe mọ̀ pé mo fún ẹ lówó tó fi ń bèrè títí ẹ. báwo ló ṣe mọ̀. ẹ̀yin méjèèjì tiẹ̀ ti wá tẹ́ báyìí torí mi ní kọ́bọ̀ tí mo fẹ́ fún yín mọ́ bẹ́ẹ̀ èmi ò lówó tí mo fẹ́ fún yín mọ́ kí lẹ fi ń ṣe ẹ̀ mutí ẹ̀ mu sìgá ẹ̀ ń ṣe ṣìnà ẹ̀ ń rìn ní òru mo ò tí ó lè nìkan ni mi ò mọ̀ bóyá ìjà yìí méjèèjì ń ṣe wá bóyá lẹ̀ tí máa ṣe girlfriend ara yín ọlọ́run nìkan ló mọ̀ ṣé kílọ̀bù kan wà ń lu ìtiwọ̀n tí mo yín bẹ̀ kò síbi tí mo máa dé báyìí mo máa gbúrò yín ni èmi nìkan ni mo bímọ ni mo bẹ̀rẹ̀ ni ṣé èmi nìkan ni mo bímọ àbí bàbá yín gan ọlọ́run bí tó wà yẹn ó lè rí bẹ́ẹ̀ ṣe ń ṣe ní ayé yìí kínú ẹ̀ dùn sí. mọ́mí kí ẹ ti kọ́ tó sọ ni o ó sọ pé òun ní ìdòwò mi ò mọ kọ́kọ́ bá mi sọ kọ́kọ́ fún mi ò ní ìdòwò. ẹ̀yin méjèèjì lẹ́jọ́ tẹ́ kọ́bọ̀ ẹ̀ rírí gbà wọ́n mi mọ́ if I give you my money èmi gan àti rí wípé ó ti ní nǹkan tẹ́ fẹ́ fi ṣe tí mo rí pàtó ṣùgbọ́n that I will just dip my hands into my pocket and just give you money ẹ máa try o so sí ìṣe ẹ̀jẹ̀ kí n rí fàájì mi ṣe ń bí báyìí mọ́ tí bàbá yín kan bá wà lọ́rùn inú ò ní dùn síbẹ̀ ṣe ṣe èmi ò dẹ̀ lówó ọ̀rá nìkan tí fẹ́ máa kó fọ́mọ kan tẹ́ ẹ̀ bá lè bára yín sọ̀rọ̀ kórí yín pé I don't have any money to waste on you torí mi ò lè máa dáwọ́ nù tẹ́ bá mọ̀ pé mi jẹ́ ìjókòó nínú living room máa gba ẹ̀ láti lọ máa lọ ṣe fàájì mi yàrá. shut up jẹ́ pẹ̀lú ṣiṣẹ́ òun máa sọ̀rọ̀ jù tí wọ́n bá sọ fún mi kó sọ ni. ṣé tó bá fẹ́ ìlú kó má fi lọ lórí ẹ̀sìn ọmọ mi ìyá wo ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ o. ọjọ́ bàbá ọ̀tẹ́bà kọ́ wa sọ pé irú ọjọ́ ọ̀rẹ́ ní o ìyẹn lọ fẹ́ jẹ èmi fún alára mi wọ́n mọ̀ owó odó bá ti wọ́n mú yán àwa tẹ̀ wá sọ pé gbogbo ọkọ̀ wa wù ọ jẹ nǹkan panu kí n wá sọ pé kọ́mọ ìsáré kọ́ra bọ̀ọ̀lì àtẹ̀pà kọ́ tiẹ̀ fi yan gbàrú ọkọ̀ ọlọ́ọ̀ni jẹun. dájú ẹ má bẹ̀rẹ̀ ṣe èrè bí náà ti di ọmọ yín nìyẹn that's why by next time nǹkan tó bá ti rìn mí báyìí mo máa jẹ bọ́ nísìnyí dájú àpọ̀jù ẹ má bẹ̀rẹ̀. Daddy, Sherry, èyí tó ti wà very very important sí mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Omi ti ìgbéyàwó wa. Ṣé mo ká tètè ṣe kíákíá so that ẹ get her. Necessary yẹn náà wà important. Ọ̀rọ̀ yọ̀ kájú. Sálàáfin rẹ̀ nìkan ni. Bọ́ bá ti yé eégún ọyọ rẹ̀, ọ̀dọ̀ àwọn àna lọ̀rọ̀ wà. Báwọn àna wa bá ti mọ́jọ́, kẹ́ẹ̀tì ṣàlàyé fáwọn ọjọ́ báyìí la mú o, ó ti yánu o. Bí kẹ́ẹ̀tì tètè ṣe báyìí náà ni kódà lọ́kàn tèmi báyìí bí kókó tẹ̀ ní délé wa mo rí ọdún mi dùn wọ́n nítorí ibú ọmọ yìí wọ́n yín ló kù sí. A jẹ́ pé mi ní problem pẹ̀lú dáàdì mọ́ ni so wọ́n ti fún mi gbọ́ ààrẹ tó lọ gba déètì ọ̀ so fún mi àti bá gba déètì tó bá ti fún mi màá bá yín ṣé wọ́n wà òkè my bros mo bá yín sọ̀rọ̀ ní látẹ̀ nǹkan tẹ̀ dáná lọ this boy ó mọ̀ pé gbogbo tiẹ̀ ojú lọ fún kálọ̀ Lúna ṣé nǹkan mi wà pẹ̀lú owó pẹ̀lú tiẹ̀ tí wọ́n ti ọlọ́run tó ní tó bá ti lè rí owó ọwọ́ àtọ́ra rẹ̀ ní kálọ̀ kálọ̀. nílé ìbò mi ṣe weekend. Ṣé kò pọ̀ jù? Láti mi ẹ wò ẹ ṣáà filẹ̀ kó fi ṣe weekend. Tó bá ti di next week bí a kò kèlè ẹ̀kọ́ wá bá mi ní àìwò ò ní sórí ìlú ọmọ rẹ̀ ṣe. O ṣe. All right, daddy, for my rest. Ẹ jẹ́ jẹ́ gbé báyìí ní tẹ̀lé. Ṣé wàá fi dáàdì lẹ́lẹ̀? No, mo kàn fẹ́ wá sí ẹ̀rí tàbí tuta. Ṣé ìṣe fún ọ̀gbádùn? No, come on, stay with daddy, man. Daddy, yóò dà bọ̀. Wọ́n ti ẹ̀dá ló ń jàre. Ọ̀rẹ́ mi àgbẹ̀. Ìyá ayé fi mí lẹ̀ ọ̀nà. Òun náà fi mí lé ọlọ́rin gbélé tiẹ̀. Ṣé kí ìwọ náà tó fi mí lẹ̀ kẹ́ wá dá kébì nìkan máa dá nìkan gbé lọ́dún fẹ́lẹ́ bá àwọn ṣòwò inú ilé ìlàjọ máa gbé. Wọlé lọ alábù. Wọ́n ó dàbọ̀ jáde ayé àmì o. Ó di àgbòjáre. Ẹ wò tíṣẹ́ ò bá pẹ́ ni èèyàn kò fi pẹ́ṣẹ́ ẹ̀kọ́ sórí rẹ̀ ká ṣe kọ́ láti ṣe. Wà á lẹ̀ ti pọ̀ jù.
ti mí sí gan. Ọlọ́run. Yeah. Back to the game. You go to me step by For real. Oh. Hey, come on. Máa gbé báàgì. Yá kọ́kọ́rọ́ mọ́tò tí mo ṣe rà fún ẹ nìyẹn. Oh my God. This is amazing. Kọ́kọ́rọ́ mọ́tò. Ẹ ṣé gan ma. Thank you very much ma. Ẹ ṣé madam. Ẹ ṣé madam. God bless you. Oh my God. Sorry, o nídìí láti dúpẹ́ lọ́wọ́ mi. Iṣẹ́ tó ń ṣe, èrè ẹ̀ ni wọn náà gbà ẹ́. Sórí nǹkan tó ń ṣe fún mi, ọmọ tí mo bí ò lè ṣe. Ìwọ gangan òun ṣe nǹkan tó dáa tó pàtàkì tó jẹ́ nǹkan pàtàkì. Ó ń ṣe fún mi náà. So mo nídìí láti tọ́jú ẹ̀. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o, mo ti ṣe nǹkan kan fún ẹ. Ṣùgbọ́n. But mo kò tún ṣe wá ń yà mí lẹ́nu bẹ́ẹ̀ ni wípé ìjẹta lè ṣe send bí 500,000 sí mi. Ètò fún mi kọ́kọ́rọ́ mọ́tò lẹ́yìn. I'm confused. Mo wà confused ma. Just listen to yourself. Ìwọ gangan gbọ́ nǹkan tó ń sọ. Ìjẹta mo fún ẹ ní 500,000. Tí bá fún ẹ jù bẹ́ẹ̀ lọ, o deserve ẹ̀ mẹ́. Ṣé mo lè kó 500,000 sílẹ̀ kó máa ṣe nǹkan tó ń ṣe fún mi ni? Ṣé bí Ọláwálé ló pè ẹ́? Mo fẹ́ kí ọlá yẹn kó wọ̀n ní ara ẹ̀. Mo fẹ́ kó máa smell ọlá láti irun orí ẹ̀ títí dàtẹ̀lẹsẹ̀ báyìí kó máa ràn ọlá. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Then my dear, má pè mí ní mọ́mì mọ́. Baby. Yeah. Baby. Bẹ́ẹ̀ni fẹ́ kí nǹkan tí yóò ṣe lálàkọ̀ọ́kọ́ tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kejì. Ṣùgbọ́n pé wọ́n sọ pé o lè ṣọ̀dá tó lè ṣe. O try láti já ẹ̀. Ìfẹ́ kó lè ṣe. Tí o bó ṣe lọ yìí, bí o gbúdọ̀ yìí. Well, first of all, jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. O ṣe. Because tí wọ́n bá ń ṣe wípé o intervene in life mi, bí mo ṣe di èrò Naija tí mi ò lówó padà yìí. Mi ní opportunity àti padà. Ọlọ́run ẹ̀sìn ọdẹ ṣáàlì ṣe Ọlọ́run ló ṣe. Àwọn ìbò máa ń sọ pé once beaten twice shall in the best. Well, on the other hand, from a friend to a friend, I'm not a fear like us. I'll just urge you to take it easy.
Owó lẹ ṣe. Ṣùgbọ́n òkè àbúrò mi ń kọ́. Actually mo lọ síbì kan ni mo á ní kí n yà torí kò lẹ́tọ̀ọ́ kéèyàn kọjá níwájú ilé ọba kéèyàn máa yà kọ̀ọ̀bà mo ṣe ní mo gbọ́dọ̀ yà wá kí àná mi. Ṣé gan ni o ṣe gan ni. Bá lẹ wá ń lọ. Mo fẹ́ gẹ̀ẹ́sì nǹkan ní ìsàlẹ̀ ń bẹ̀rẹ̀ ni. Ẹ jẹ́ kí n gbé yín lọ. Ó jìnnà ìsàlẹ̀ ń bẹ̀rẹ̀ ni kíkọ sáré ra nǹkan bẹ̀rẹ̀. Kẹ́ no èmi ni máa gbé yín lọ. Ẹ jẹ́ kí n gbé yín gbé bẹ́ẹ̀. Wo sórí bẹ̀yìn àrẹ́sẹ̀ pa mi ní jẹ́ ń sáré lọ. Kò bá jẹ́ àrẹ́sẹ̀ pa yín kò bá jẹ́ àrẹ́sẹ̀ gbé mo rẹ́ ẹ̀ bá fẹ́ kù mọ́tò yìí mo ní máa fi gbé yín níbẹ̀ ẹ lọ wọlé sí mọ́tò. Bàbá ṣe rí ọmọkùnrin tí mo sọ fún yín pé mo ṣẹ̀ṣẹ̀ rí yẹn ẹ ní bìlíf pé ọmọkùnrin yìí ti fún yàn lóyún. Ẹ fọkàn balẹ̀ ifá ti ṣe ohun ọ̀run mi là bàbá àgbọ̀n mi rẹ̀ gún ibi afẹ́ gbèbì sí òbí ti lálẹ́ òun bíbẹ̀ ẹ máa dúpẹ́ lọ́wọ́ orí yín ṣe é rí ọmọ tí ọmọbìnrin náà bá ti ń bí pẹ̀lú ẹlẹ́dàá ọkọ yìí láàlù lápapọ̀ láfisàjẹ́ tiyín lájọ́ wá wọlé tọ̀ yín wá. Bàbá ṣùgbọ́n àwọn ọmọ tó bá ń bí yẹn ṣe bí kan wọn ní kú. Wọn ò ní kú àmọ́ wọn ò jẹlẹ̀ wọn ò dẹran onídìní. Ẹ̀jẹ̀ ni wọn ò ní kú. Wọn ìgbọ́ gbogbo lẹ́nu abọ́ rẹ̀ bí yóò dẹran onídìní. Kí ló ṣẹlẹ̀ ó ka ọlá tí ò sí sọ́mọ tiẹ̀ ni ṣebí kí wọ́n ti dọlọ́lá tó dọlọ́lá ni ajé ti filé rẹ̀ ṣe bùgbé gbogbo aláǹgbá kókó fi ṣajé òkú dọ́là òyìn kọ́lá wọlé ẹ bẹ̀rẹ̀ kàfọ́ ẹ wọlé ìgbà tí dúró tàtà ń pariwo yayaya yìí kèé sọ̀rọ̀ ẹ kò lè jà wá ní ẹ wọlé. Wọlé síbò sílé wa. ṣé o lóṣù kàtó lè fi gbé mọ́tò ìlú wọnú lẹ́yìn. Ẹ wọlé. Abẹ wọn bẹ wọn wọlé wọn ọdá wọn sàkẹjú kan mú bí sọ́ọ̀sì òkú rẹ. Kí ló dé? Èmi ọba wọn já abẹ wọn bẹ wọn wọlé o yọ̀ọ́ ìtakùn kàtà. Kí ni fine boy ṣe fún yín? Ó ní wọlé mọ́ ní mi ò wọlé ni kí ni mo fẹ́ wọlé wá ṣe mo sọ pé mi ò ní wọnú ilé ìmọ̀sẹ̀ ẹ wí báyìí tí mo wá mi ò bá ń ṣeré mo wá bá yín jà ni. Kí ló dé tí wàá dúró síta? Wàá dé wọlé wàá jẹ́ kí mi àti ẹjọ́ sọ̀rọ̀ bó ṣe ń pariwo bíbá yìí kò dáná àwọn èèyàn máa wọ ẹ̀. Wọlé kan tó ṣe bẹ́ẹ̀ máa ń ṣe àṣìṣú àbí ibi tí mo wà yóò wá òkè fẹ́yìn bọ̀ ó wà òkè fún èmi ìgbà tí mo kọ́kọ́ mọ̀ yín mo gbẹ́kùn dọ́dọ̀ yín ni bí kún mi dà. Kí ló bá fi kù ṣe? I told you pé kò dá kọkùnrin máa níkùn kò ní jẹ́ kó look fit ó dẹ̀ ti wà fit sí ó yẹ kó máa dúpẹ́ ni. Ok mo ń dúpẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ pẹ̀lú gbogbo ẹnu ẹ tún jẹ gbèsè bọ́ ọbẹ̀ ni ọjà lè mọ̀ pé yàn máa ń rà tí yàn máa ń jẹ gbèsè ẹ tún jẹ gbèsè kínní ẹ wo gbogbo àwọn òde tí ń jẹ mí sẹ́yìn gbogbo ẹni mo wá gbà lé mi. Ó dà jẹ́ ká wọlé. Wọlé ebo ẹ wo mo wá wọ̀n ní for the last time ṣé tí bá tún máa padà wá síbí báyìí ha máa jọ yín lójú. Ẹ wo màdàmú ẹ mọ bínú ẹ dákun kí ni irú sẹtẹ rí tẹ gbé fáwọn eléyìí gan tẹ wájú wa mọ àlè olórí búbí ìkan tó ṣe làbí omi ẹkún yìí tó ṣe yín yọ bí irin wíńdò ọwọ́ wa bí wàhálà ẹ wèrè ẹ wo kò tí kẹkẹ tó lè ṣe o ẹ̀yin lẹ fún láyé jẹ o orú oko kí lẹ gbé fún wèrè rẹ táwọn ò lè ro orí kò sóko tí lè oko mo rororo lọ́yọ̀ tí mi gbé báyìí ọwọ́ wa bí o ṣe yín yọ bí irin wíńdò ìkàlẹ̀ ẹ̀yin ránjú pẹ́pẹ́pẹ́ bí ó máa gòkè. Ìyọ̀bọ̀jú mi ẹ̀rọ ọdún mẹ́sàn-án ọmọdún mẹ́rin ní tọ́jú mi rí rẹ̀ ìyá òkú ẹ ṣe sùúrù ẹ tó yín nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ bá ló dùn mọ́ òun kó náà mú àkọ́bí ọmọ tí náà kó lù pa sùúrù lọ́ọ́ máa ṣe níwọ̀n ìgbà tẹ́ ti súnmọ́ Ọlọ́run ọba Allah tẹ́ ti súnmọ́ àwọn àfa àdúrà yín ti gba ẹlọ́ba tó ṣe ètò lọ yìí èyí tó máa jẹ́ abánikalẹ̀ Ọlọ́run máa ṣe fún yín láìpẹ́ láì jìnnà lọ́lọ́ Ọlọ́run àti lọ́lá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam níwọ̀n ìgbà tẹ́ ti súnmọ́ Ọlọ́run ọba Allah tẹ́ ti súnmọ́ àwọn àfa àdúrà yín ti gbà ẹ ṣe sùúrù ìṣẹ́jú gbọ́ torí Ọlọ́run ọba ó sọ nínú ọ̀rọ̀ sọ pé yá mọ̀lìkì yá mẹ́tì lá mọ́lú wọ̀là wọ́làdù wọ̀là àbúkà wọ̀là hóòmù wọ̀là nẹ́sàbù Allah Ọlọ́run tó bá jù gbà kìyàmà lá mọ́lù kò sí ohun tí ń jẹ́ owó bẹ́ẹ̀ sì ni kò sí ohun tí ń jẹ́ ọmọ kò sí ohun tí ń jẹ́ ìyá bẹ́ẹ̀ kò sí ohun tí ń jẹ́ bàbá ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run ọba tó dá wa ó mọ èròǹgbà ní kọ̀ọ̀kan wa Ọlọ́run bá gbàdúrà yín lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni Ọlọ́run sọ pé wọ́n máa hàlátù jíìnù wọ́n lè ní ìlànà àbùdù Ọlọ́run bá ní ẹ̀rí àwọn àjọ̀nú àti àwọn ọmọdé ènìyàn Ọlọ́run ò dá wa lásán
bí ìwé kápá sí òun lọ́hùn ẹja súnmọ́ lọ́hùn o àfa àwọn ọlọ́wálé ẹ̀yin ni màá rọ̀ ẹ bá wa máa súnmọ́ ìyá wa ní òrèkóòrè ẹ má bá a dùn nínú ọlọ́run bá ṣe gba àdẹ́gbàdúrà wa lágbára ọlọ́run àtìlẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ tó kí n ṣàdúrà fún yín. bismillahir rahmanir rahim Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ardi man dha alladhi yashfa'u 'indahu illa bi'iznihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a wasi'a kursiyuhu as-samawati wal arda wa la yahuduhu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim. Salatu. Ṣé rí nǹkan tí mò ń sọ yìí ó le jù bẹ́ẹ̀ lọ torí dàbí pé òkú tá a fi sájà lọ́rùn ajá ti já o wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní já díẹ̀díẹ̀ kò sí nǹkan tí yóò ṣe fún mi tọ́lọ́jọ́ yìí ó gun bí ó fi mí wégi kódà kó nà mí lóko ó fẹ́ máa nà mí rìn ni o mo wá wò pé ìkíní kù bẹ́ẹ̀ ìkejì kẹ́bẹ̀ bí eré àwọn kìíní ti yọ mọ́ wa lọ́wọ́ nìyẹn àwọn ẹran àmúso ọlọ́run má dojú tì wá o. ewu màlélẹ́ yìí o torí irú ọmọ tó ń ṣe báyìí àfàìmọ̀ kó má di nǹkan tó máa táṣe rẹ̀ wá ewu dẹ̀ ń bẹ lóko ló gẹ́ o. ó ní ewu lélẹ̀ téwu bá tiẹ̀ wá wà lóko ló ń gẹ́ ẹ ṣé ìwọ ò mọ̀ pé ló ń gẹ́ fúnra rẹ̀ ewu ni. ewu ni o. ẹjọ́ ẹ̀yàn rẹ̀ kí ló ń ṣe yín kankan náà kí ló ṣe yín tẹ̀ ń gbọ̀n ló ṣe kìnnà kí lẹ̀ ń gbọ̀n fún ẹjọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí n sọ kíní kan fún ṣe rí tí àwọn ọmọ ọ̀sìn tó bá ti jágbọ́n kúkú lẹ́rùn àwa àyà wọn gan a máa jágbọ́n àti sè wọ́n sípa odò ni ẹjọ́ kò sí gírì gbà kan ló sọ fún yín kò sí gírì ẹ sọ mọ́ bí. ẹ kó kó lẹ̀. ṣùgbọ́n ẹ rí i dájú pé ó ti jáde láyé àwọn tí fáwọn ló kan yọ náà tọrùn mi làwọn ò lè jàròkò bàbá òde rògbòdà yẹpẹ tán nígi èròṣù náà pa wọn kílẹ̀ ò tó sú ìkìlọ̀ kan tí ń bẹ níbẹ̀ yóò jáde kílẹ̀ ò tó sú ṣùgbọ́n kẹ́ lọ́wọ́ ọmọkùnrin tẹ́ fi rọ́pò rẹ̀ ẹ sì gbà wọ́ yín. àwọn ló lépo ìran ọ̀gbẹ̀rì ló lórísun ẹ̀jẹ̀ ó ti dọ̀gbẹ̀rì lónìí yóò balẹ̀ lọ. kí ló kọ ìyá rẹ̀ àdìjá fẹ́mi ọmọ àdìjá fẹ́mi ọmọ àdìjá fẹ́mi ọmọ àdìjá ọ̀sán gangan la gbé tán náà orí wọ́pọ̀ ọ̀sán gangan la lùkó tán tí ọ̀sán gangan ló dídẹ rẹ́ kí lọ sí mògé níbi kí ló bá wà kó ké lọ́rùn. ìgbérara làrá ké wọlé ìgbérara làrá ké wọlé ìgbérara làrá ké wọlé alágbádá bá wọn pápá yóò dẹ̀rẹ̀ náà àwùjọ tó lọ wọ́n jẹ́ fún àkàlà ìjábọ̀ kọ́nà gbọ́ bí ó bá wà. ìpè ọ̀run ni kò jẹ́ o ìpè ọ̀run ni kò jẹ́ o ẹ̀dẹ́ padà ó ti dé wọ́n kò kílẹ̀ tó sùn. lè ń pé so torí pọ́kọ ẹ wá sí ìgbà ilé ni ìwọ náà ni kò wá normally tọkọ ọba ti wá wò wá ìwọ ò kì í wò pé òkè o jẹ́ kí n check on these people àwọn tó jẹ́ pàdé àbí kò sí wàhálà. ẹ má bínú ẹ mọ̀ pé èmi náà mo máa ń busy iṣẹ́ ni ẹ má bínú. iṣẹ́ ló fà bó ṣe sọ ṣé dẹ̀ mọ̀ wípé téèyàn bá pa iṣẹ́ jẹ kò sí bóyá ìfẹ́ ṣe tó máa tó pàṣẹ náà jẹ àti wípé tí mi ò bá sí ní ìbàyí ta ni ó fẹ́ wá wá. àkúnlé so òun try láti sọ fún wa ṣe pé ẹni tó lẹ́rú ló ní ẹrù so ṣé ìwọ ti wá gbàgbé pé nǹkan ẹ nǹkan wa ni. téèyàn bá ń sọ̀rọ̀ ó máa dá kéèyàn máa là ó nǹkan ẹ nǹkan mi ni irọ́ ló wà ń bẹ̀. ìyá mi láṣọ ẹ ó ṣe é gbọ́ sétí náà ìyá mi ní bàtà ẹ ó yìí ṣe gbọ́ ìyá mi níyàwó ẹ yẹn ò lè possible kò lè possible. so kò ní jẹ́ tí bàbá tọmọ kó má la. sorry. Majemba yere, majemba yelo, majemba yere. Afa, na, èmi ni wàá ṣe pé kò sí o, kó má bàa sí náà, ọ̀pọ̀ ìtòwò lọ́wọ́ èmi àti ẹ̀wọ̀n náà.
ìyàwó mi tuntun lórí báyìí. Àmọ́ mi ò fẹ́ jẹ́ kí nǹkan tó ń ṣẹlẹ̀ sí tàwọn tàbí ìwà nǹkan tó ṣẹlẹ̀ sí ilé tó dé. Àfa Ọláwálé, ẹ fi ọkàn balẹ̀ lóòrùn bá ta ti súnmọ́ Ọlọ́run ọba Allah ta ti súnmọ́ àwọn àfa àdúrà yẹn ti gba ìgbàgbọ́ ló ṣe kókó tẹ bá ti nígbàgbọ́ ní Ọlọ́run tẹ sì nígbàgbọ́ nípa nígbà Muhammad sallallahu alaihi wasallam á bí ọkùnrin àbíró obìnrin àbíyè ẹ fi ọkàn yín balẹ̀ màá ṣe èèyàn tó kàn fún yín ṣùgbọ́n kí tó wá tún gbéyàn tó yè fún yín màá pe àwọn àfa àgbẹ̀ mi a máa ṣe àkànṣe àdúrà kí n tó gbéyàn tó náà fún yín wọn ò pẹ́ láṣẹ Ọlọ́run wẹ̀rẹ̀ lágbọ̀n. àfa ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ẹ kú gbà gbogbo wa torí kò sígbà tá a pè yín tẹ́ẹ̀kì ń dá wa lóhùn olúwa máa ṣàgbára yín lọ́tún ẹ ṣe gan ni àfa mo ti gbọ́ nǹkan tẹ́ bí o ṣùgbọ́n máa kó obìnrin ní kò sígbà tí ṣe obìnrin ní gbé mi wọ̀ ẹjọ́ ó ṣe é lè tó tún dúró yìí bí ó ṣe níbi táwọn tó kó ẹ ṣàánú mi àpò ẹjọ́. ẹ fi ọkàn yín balẹ̀ níwọ̀n gbàjẹ́ tí nígbàgbọ́ inú Ọlọ́run wọn pé dúdú dọ̀sán aṣọ ẹ̀tọ́ kì í ṣàdúrà fún yín. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Kí a wá dé ọpẹ́ wọlé dé alhamdulillahi rabbil alamin. Kò sí ìmọ̀ tó fa ìjókòó àdúrà wa. Ìjókòó àdúrà wa dálé àwọn àǹfà wa Abdulgafar Ọláwálé àti ìyàwó wọn. Lóyìí tó já sí pé a fẹ́ ọmọ àbíkú fún wọn, ọmọ àbíyè òun náà la fẹ́ fún wọn. Lóyìí tó já sí pé ọmọ tí ó bá wọn kalẹ̀ òun náà lọ́mọ ta fẹ́ fún wọn. Ẹ̀kọ́ wá sí nǹkan méjì tí ó fa àdúrà yìí òun náà ní pé a fẹ́ àbíkú ọmọ, a fẹ́ àbíkú ọmọ lílé wọn mọ́. Eléyìí tí a wá fẹ́ yìí òye tí ò jẹ́ bá ń kálẹ̀ ọmọ fún wọn tí ò jẹ́ àjẹmọ́nú tí ò jẹ́ ojúlówó ọmọ òun náà lè léyìí tí à ń bẹ lọ́wọ́ ọba yìí eléyìí kọ́lọ́mọṣàbà sọ láyàtọ̀ láfíà wọ́n bá wá sọ láyàtọ̀ láfíà tán kọ́lọ́wọ́n ọba máa ju wá lù pamọ́ lójú. àdúrà yìí kọ́lọ́wọ́n fi fún àwọn àpá àwọn àbí wá ìsìnkà tó bá já tó bẹ́ẹ̀ ṣẹ̀ náà ni ó pọ̀ jù á fi wá àforíjì lọ́dọ̀ Ọlọ́run ọba tó bá já tó bẹ́ẹ̀ ṣẹ̀ ni ọmọ máa bá ṣe àforíjì Ọlọ́run ọba tó forí bẹ́ẹ̀ ìdá Ọlọ́run máṣá wọlá pé kò sí ohun tó tóbi ju ìrẹ́ Ọlọ́run ọba náà lọ ìrẹ́ Ọlọ́run ọba náà lọ́ba téèyàn ń bẹ̀ tọ́rọ̀ èèyàn bá da èèyàn tún máa bẹ lọ́hùn wípé kó má bàjẹ́ tọ́rọ̀ èèyàn bá tún kù díẹ̀ káàtó èèyàn tún máa bẹ lọ́hùn látara pé kó lè da àwa wọn ń bẹ̀rẹ̀ Ọlọ́run ọba báyìí àdéhùn ní pọ́sítẹ́jìbọ lákùn ìwọ náà ló sọ pé tabakanlẹ̀kùn ó sì máa ṣe fún wa. ohun tí a fẹ́ àtúnyẹ tó tún kù lọ́ọ̀tún máa bèrè lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́ máṣá máa fi rẹ̀ àfa wa Abdulgafar Ọláwálé kọ́lọ́ máṣá máa ṣọ̀rọ̀ wọn nígbà la hawla wala quwwata illa billahi إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أستغفر الله 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 الله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد يا ربي صل عليه وسلم اللهم صل على محمد يا ربي صل عليه وسلم اللهم صل على محمد يا ربي صل عليه وسلم اللهم صل على محمد يا ربي صل عليه وسلم اللهم صل على سيدنا محمد الفاتح لما وبلغ الخاتم لما سبقنا إلى صراط المستقيم وعلى آله وصحبه وسلم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.
وقلنا معنا لا إله إلا الله 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 لا إله إلا الله. Ayé dùn gan-an, ó dùn gan-an. لا إله إلا الله 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 لا إله إلا الله. Rẹ̀ hàn mí kí n lè mọrú èèyàn tó jẹ́. Ó bá fọ̀rẹ́ rẹ̀ hàn mí kí n lè mọ. Ẹ wọ ẹ̀yin guys, mind mi ò follow nǹkan tá a fẹ́ ṣe. Gbogbo yín lẹ́dọ̀ mọ̀ pé nǹkan tí mind mi ò bá ṣe, ó máa affect about the operation. Why? Thank you. The reason is this. Ṣórí ibi tá a ti fẹ́ lọ ṣiṣẹ́ yìí. Gbogbo wa làwọn pé àdúgbò ilé ìwé. A kì í máa operate níbi tí ẹ̀rù bá pọ̀ sí nítorí fọkàn. Tó bá yẹ pé bí estate àbí tó silent tí kò kì í ṣe àdúgbò àwọn boys àbádùgbò àwọn security ìyẹn better. Now tá a bá débi tá a lọ ẹ̀sìn tá a bá ń operate lọ́wọ́ àbí tá a ṣe tán tá a bá la fẹ́ máa move. Táwọn ọjọ́ bá dé tá a máa disturb wa ibo la fẹ́ gbà báwo la ṣe fẹ́ maneuver. Ẹ jẹ́ ká think ẹ̀ náà. 220 mo support idea ẹ. That is the reason why tí mo yẹ sọ fún gbogbo wọn pé ká follow nǹkan tí mo sọ sílẹ̀. Ẹ jẹ́ ká lọ rub ọ̀rẹ́ mọ́ sí mi estate ló ń gbé táwọn máa fi wọ́ bẹ̀ táwọn máa jáde ó máa wà easy fún wa ní problem. Ìwọ náà gbogbo ṣe sọ̀rọ̀ máa gbọ́dọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ ọ̀rẹ́ mọ́ sí ẹ bá wo à ń sọ̀rọ̀ owó ńlá owó tó bad ó sọ̀rọ̀ ọmọ sí ẹ ṣọ́ọ̀rẹ́ mọ́ sí ẹ fẹ́ ní owó tàwa lọ́wọ́ ni. Ó sọ fún mi pé ó ní better plan fún gbogbo nǹkan tá a fẹ́ ṣe. Why? tó bá rí láti kọ́ máa lọ́dọ̀ wọ́n sùn láàrin bó ti ṣe ń sọ̀rọ̀ kan everybody kan pa mí lẹ́nu. 20 tuntun bẹ̀rù a ṣe ṣe ìbẹ̀rẹ̀ iṣẹ́ yìí náà a jẹ́ ṣọmọ ìkéré a ń ṣọmọ tó wà ní school tábà ní pé à ń draw fine arts class or something àmọ́ kó tá à ń sọ wọn náà wọn kó tá à bẹ̀rẹ̀ mi sọ́ọ̀tì a jẹ́ ṣọmọ school tábà ní à ń draw fine arts class or something àwọn tá a gbé nǹkan sílẹ̀ àti nǹkan tá plan àti nǹkan tá a fẹ́ ṣe ẹ relax ẹ ṣe o àwọn tá a sọ̀rọ̀ àwọn nǹkan tá a sọ tá a bá ń sọ̀rọ̀ bóyá ṣàlùyà baby bá mi fi wọn ṣe ń lọ. Let's go. Sherry, ẹ̀yin guys ibi báyìí ni a máa gbà wọlé a máa go down at the end of this place àwọn ọlọ́pàá kan máa ń dúró síbi báyìí Sherry àwọn ọlọ́pàá yìí ti dágò pé kékeré kan sílẹ̀ fún wọn you know those boys na àwọn boys na máa ń lò yẹn wọn kàn boys kan adájà kékeré kan sílẹ̀ to distract them so they will move away. So from this junction, we go down like this. Ibẹ̀ gangan ni factory yẹn wà. Jimani, that's what I'm talking about. Sori junction yẹn gangan, àwọn security kan máa ń wà bẹ́ẹ̀, wọ́n máa fún wa ní problem tàbá débẹ̀. Àga ẹ̀ máa farabalẹ̀ náà. At least máa try láti máa tẹ́tí kó máa gbọ́rọ̀ fọ́ọ̀kù tó jump. Ṣé ìjọba ti débi factory yìí gangan? Àwọn factory worker yẹn, they'll go on break. They'll go on play, they'll go on do whatever thing they want to do. We don't give a damn about that. So time yẹn gangan ni guy tá à ń dúró dé yẹn. You have to go in one day. As the guy they enter, she to pass in the junction in Gongo. Now where we go finish our job. Chai, if they go. Ó wá dijọ́ wo báyìí. Ṣé bí mo sọ fún yín pé ó tó wà lẹ́yìn mọ́tò mi owó àwọn workers ní ìlú ọ̀sán fún wọn. Tí ẹ dúró náà owó tí wà tẹ́lẹ̀ kan tí ẹjọ́ ìsọ̀rọ̀ lórí owó ní àná lórí fóònù owó wo ni. Àǹtí mi òun náà mo ń ṣàlàyé fún yín àní owó tó wà lẹ́yìn búùtù nìyẹn owó àwọn workers ni pé láti fún wọn because owó yẹn lọ́tọ̀ gbọ́n wọ́n fi ṣe wọ́n ti gbẹ́ mi sí.
fẹ́ wù kó gbọ́ mo fẹ́ bẹ̀ sọ. Owó ni àti. O ṣe jẹ́ kọ́rọ̀ owó yẹn kó di lọ́la. Mi ìfẹ́ kó lọ lé mi rà. Àǹtí mi. Wọ́n sọ̀rọ̀ pẹ̀lú owó olówó àwọn ẹni ẹlẹ́ni wọ́n fi owó bọ́yàwó wọn wọ́n fi owó fún wọn lọ́wọ́ sùn gbogbo wọn bí wọ́n sọ wọn bí owó tó máa gbà lẹ́yìn ẹni kọ́ sọ wọn lẹ́yìn ẹ̀fẹ́ kọ́ pa mí fóònù náà fi pè mí pa. Ọlọ́run jẹ́ ká pẹ́ o. Àmín àti mi. Bọ̀ tí ó lè ka tí mo rí ni mo sọ pé kó o mọ̀ lọ lẹ́yìn o jẹ́ kó di lọ́la. Àdúrà yìí ni mo fẹ́ ṣáà fàdúrà fi ràn mí lọ́wọ́ jẹ́ ti gbọ́ sọ yẹ kí n sáré lọ. Àbọ̀ Ọlọ́run jẹ́ ká kúrò. Àmín àti wẹ́n kejì máa lọ àdúrà yìí pọ̀ wá sí olè mọ̀ wá rí yín. Ó dàbọ̀ má gbàgbé pé tí mo bẹ̀ sọ lágbàá. Mo ti gbọ́ wa. Ó dàbọ̀ kọ́. Àfà Ọláwálé gẹ́gẹ́ bí ètò àṣà àdúrà tá a ṣe lọ Ọlọ́run fi ìṣepayá ńlá kan hàn mí lójú ìran yìí. Mo rí pé ẹ̀yin àti ìyá kan ẹjọ́ jókòó ẹjọ́ jẹun lẹ́sẹ̀ kan náà mo rí pé ìyá yìí tó wà tàbọ̀ yìí lójú. Ẹ jọ̀wọ́ kí ni ìtumọ̀ yìí? Àfà Ọláwálé mo fẹ́ kí ẹ jẹ́wọ́ níwájú ọba tí ń jẹ́ Ọlọ́run tó lọ́wọ́ sọ wípé túbú ilallahi tawbatan nasuha. Ọlọ́run ní ẹ wá àforíjì wá sídìí mi Ọlọ́run ọba má sì gbà tútù bá yín. Ẹ wá sọ nǹkan tó yẹ pé ó wà tó jẹ́ ìkọ̀kọ̀ tí ẹ fi pamọ́ ẹ sọ síta gbangba ẹ sọ níwájú mi àti ìyàwó yín kí a gbọ́ báyìí. Ẹja náà pa. Ẹja náà. Ṣé rí gbogbo nǹkan tẹ́ sọ nípa kò sí ọmọ ẹ̀? Àwọn nǹkan tó sún mi sí nǹkan tí mo ṣe yẹn. Ìpọ́njú ni àwọn àyà jẹ́ mi. Àti wípé ṣé gbogbo táìmì yẹn ìyàwó mi lóyún. Mi ò dẹ̀ fẹ́ kó ṣe oyún náà. Mo dẹ̀ ṣèlérí fún wípé mo máa make her happy. Mo máa make her comfortable. Mo dẹ̀ máa jẹ́ kó rí gbogbo nǹkan tó ń fẹ́ lásìkò. Òun ló sún mi sí nǹkan tí mo ṣe yìí. Bẹ́ẹ̀ni, nítorí àfààní pé nǹkan kọ̀ọ̀kan tó ṣe nǹkan sọ. All you been saying ti nǹkan tí mo mọ̀ ní èmo lóyún kò ti ṣe lọ́wọ́ ìyá jẹ́ wá mo understand kí ni nǹkan kọ̀ọ̀kan gangan tó ṣe sí. Ẹ̀rù ló ń bà wọ́n. Àfà Ọláwálé ẹ jẹ́wọ́ nǹkan kọ̀ọ̀kan tí ẹ ti ṣe níwájú Ọlọ́run àti lórí àtàjókòó yìí. Talk to me understand, baby. Ṣé àfà? Ó máa ní àwọn ìyá kan tó máa ń pè ní sugar mommy. Àwọn ní èmi àti wọ́n jọ máa ń lájọṣepọ̀. Ó dẹ̀ máa fún mi lówó. Owó tó lè máa fún mi yẹn ni mo fi tọ́jú ìyàwó mi. Mo fi kó gbogbo ọ̀rọ̀ ìjọ. Láwálé, oh no. You're sorry. Àfà Ọláwálé. Àfà Ọláwálé. Ẹ̀fà àkọ́jọ́ jìnnà. Ìyá wa fọkànbalẹ̀. Ẹ fọkànbalẹ̀. Kò sí nǹkan tó náà bá ṣe tì. Torí pé láhúlá
wọ́n là kó wá tẹ́ ìlà bìlà ìlà sí kò sí agbára kan kò sí ètè kan kò sí mímọ̀ ṣe kan tó kọjá agbára Ọlọ́run. ṣé wàá rí ẹ̀yin ìyá tẹ́ ń sọ̀rọ̀ nípa wọn yìí afúnni ní adìrẹ fi gba odidi ẹran lọ́wọ́ ẹni ni àtọ́ sọ pé àwọn ìyá yìí bákan náà afúnni ládìrẹ fi gba odidi erin lọ́wọ́ ẹni torí pé àrísìkí yìí ni wọ́n lò bẹ́ẹ̀ ni àrísìkí yìí ni wọ́n lò kò wá sí gbogbo ọmọ tí ẹ lè bí láyé tí ẹ lè bí wọ́n máa jẹ́ náà bá nípè ní o. tí nǹkan bá bàjẹ́ ó ní àtúnṣe ọ̀ǹtún yìí ẹgbàá ẹ máa lo ẹ̀tún yẹn máa mú láàárọ̀ tí ẹ bá ti mú àṣẹ Ọlọ́run àti àtìlẹ́yìn àdẹ́gbà Muhammad á bí ọkùnrin àdúró obìnrin àbíyè. ìjọ àpẹẹrẹ tó máa bẹ̀rẹ̀ ni pé ìjọ àlàmísì ẹ máa ṣe sàrà fún àwọn akọ́bí mẹ́ta ẹ ṣe sàrà fún ẹ máa ṣe sàrà ìfún ẹ láṣẹ Ọlọ́run. Machemba yere, machemba yelo, machemba yere, mama chemba yelo, machemba yere, mama chemba yelo, machemba yere, mama chemba yelo, any baba yere. Baba yelo, any baba yere, iya ba yelo, any bakebe, iya ba yelo, any baba yere, iya ba yelo, ma jemba yere, ma jemba yelo. Machemba yere, mama chemba yelo, machemba yere, mama chemba yelo, machemba yere, mama chemba yelo. Ẹ ṣàánú mi nítorí Ọlọ́run, 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 kò ṣe àdúrà àgbà, ẹ ṣàánú mi nítorí Ọlọ́run, ẹ ṣàánú mi nítorí Ọlọ́run, ẹ ṣàánú mi nítorí. Sọ fún mi lórí fóònù sọ bẹ́ẹ̀ ni pé nǹkan kékeré bá fi màlẹ́ríà ló ṣe ní ọmọ pé nǹkan tó pọ̀ bá yá lọ sọ sí tù náà.
ṣe rí náà wà ló fẹ́ padà ìwọ nìkan tí ó sí ẹ̀kọ́ pẹ̀lú àwọn òbí tẹjọ́ ń ṣe tẹjọ́ kó ráyè káàkiri èyí tí ó tiẹ̀ wá máa ń retí ọkọ̀ òṣèlú kò lè yọjú sí wèrè ìkànnù yín ẹni yẹn rìn ẹ̀wọ̀n tó forí jágbó ìkẹta yín tiẹ̀ ìyẹn kú. Nígbà tó fi help mi èmi fẹ́ dọ́gbọ́n bẹ́ẹ̀ sọ ọ̀la pé o dẹ̀ mọ̀ wí ni mo sọ fún ẹ báyìí mo ṣe jẹ́jẹ́ kò sí tó ṣe àwọn nǹkan náà ṣe tó ń tẹ̀ kò sí ayé wọn máa ń padà dé rádaràdà wà á dání kó wà lórí ìlú díẹ̀ díẹ̀. Lásàfihàn ló ní ni o àbẹ́bọ̀lá bí mi wọ́n ṣe wà yìí ní save ó yẹ kí n quarantine ara mi kí n ti ra polybag kí n wọ sára kó má bàa transmit òṣì school sí mi lára lórí àwọn bóyá ibi tó ti ń ṣòṣì ẹ káàkiri ló ti forí lọ jálẹ̀ àgbẹ̀ lọ ti wọ́n nǹkan lẹ́sìn àbí wọ́n dà pọ̀ sínú nǹkan fún ẹ tí wọ́n náà ti kó sára wúwo gbogbo àwọn owó tó rí kó jọgbà ẹ ló ti fi wàìsàn kò sẹ́ọ̀fù ẹ̀ ni wọ́n fẹ́ padà lọ nílé lọ́jọ́ ẹbí fẹ́rẹ̀ fún ẹni o tó bá wọ̀ tẹ̀lé mi àbí kó wọlé kó lọ́ọ́ dá nìkan kú síbẹ̀ tó bá kú síbẹ̀ wàá jẹrà àwọn iléèwé ọmọ tó bá wà ládùúgbò wọn á mú skeleton ẹ̀ wọ́n á fi ẹ́ dóògùn lásìkò tó bá dẹ̀ wọ̀ ẹ̀ wọlé kó lọ kú sínú ilé àárá àwọn tó máa bẹ́ẹ̀rù ẹ̀ bẹ́ẹ̀. ṣe ń bá yé lọ má ṣe ń bá yé rẹ má ṣe ń bá yé lọ má ṣe ń bá yé rẹ. ẹ kú dédé ìwòyí o ẹ̀yin èèyàn wa ìròyìn lámútọ̀yìn wá láti iléeṣẹ́ One Mile Television orúkọ mi ni Omidan Awẹ́lẹ́wà Akíndélé kí a tó máa lọ ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ti ṣetán láti yọ akọ́nimọ̀ọ́gbá wọn Jose Mourinho. Ìrọ̀lẹ́ yìí la gbọ́ pé àwọn ọlọ́pàá ti mú àwọn adigunjalè 6 tí 3 sì jẹ́ ìpè Ọlọ́run láàrin wọn. Orúkọ àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn rèé: Olúmídé Smith àti Bámbọ̀ pẹ̀lú Ọláoyè Ayélabọ́lá. Gómìnà wa Ambode ti ṣetán láti ṣe